ẹ káàárọ̀ àkójúmọ́mọ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. ẹ káàbọ̀ sórí ètò òṣèlú ìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí àjà kẹrin ilé àwọn àgbẹ̀ oko àòdùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi. Láàárọ̀ tòní àlejò pàtàkì ọ̀kan gbòógì lára àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú alábùradà PDP nípínlẹ̀ Ọ̀yọ́. Bàbá ń sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́. Alhaji Abdulrasheed Adébísí Ọlọ́pọ̀yàn, wọn kì í ṣe àìmọ̀ fún gbogbo ọmọlẹ̀ yìí. Alhaji Adébísí Ọlọ́pọ̀yàn, ẹ kújọ́ méjì mẹ́ta. Ṣé dáadáa lọ wà o? Ṣé dáadáa ni mo bá yín? Dáadáa la wà. Àsìkò ibi tí ọ̀rọ̀ òṣèlú dé dúró lórílẹ̀‐èdè yìí nípínlẹ̀ Ọ̀yọ́ àti láwọn ìjọba àbílẹ̀ gbogbo. Alhaji Adébísí Ọlọ́pọ̀yàn, bàbá wo nínú ẹgbẹ́ òṣèlú alábùradà PDP, ẹjọ́ kan gbòógì lára àwọn àgbààgbà ẹgbẹ́ tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Bàbá sì ń sọ̀rọ̀ àwọn tó gbé ẹgbẹ́ yìí dání. Bàbá kà á lé ní ìjẹta àmọ́ kàyín mọ́ àwọn àgbà ẹgbẹ́. Lágbára Ọlọ́run. Láìpẹ́ yìí sì rèé a rí pé ẹ̀yin gan-an láwọn ìgbà kan ẹ̀yin lè ń fa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lẹ́yìn wọnú òṣèlú bá a ṣe ń gbọ́. Kí ló fa ìkùnsínú láàrin ẹ̀yin àti gómìnà lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́? Wọ́n ní àgbà yìí wà lọ́jà kúrẹ́ ọmọ tuntun ó. Kò sẹ́ni tí kì í jà. Àwọn ìyàwó àti ọkọ àti ìyàwó ń jà, bàbá àtọmọ máa jà, ṣe jà pé gbogbo yẹn pàtó wá sọ pé ní òṣèlú kò síbi tí gbogbo ò lè sí. Ó wà náà ni ntọ́dẹ̀ lè fà náà ni pé bóyá èmi ò gbà ìwọ gbà àbí èmi yú èmi tó nínú ẹgbẹ́ bó ṣe máa ń rí náà nìyẹn. Bẹ́ẹ̀ ni, torí pé nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ kò tẹ́ èmi lọ́rùn ni mo fi kò tẹ́ mi lọ́rùn. A lè fẹ́gbẹ́ dìbò tán ká wá sọ ẹgbẹ́ yẹn di bí ẹgbẹ́ cooperative àbẹ̀gbẹ́ kan ẹgbẹ́ òṣèlú lélẹ̀, so a lè sọ di group. Ohun tí mò ń fight fún nìyẹn sí nǹkan mẹ́, so mo dẹ̀ rí i pé àtúnṣe á wà lórí ẹ̀ lágbára Ọlọ́run. Ṣùgbọ́n kínní yìí tá a bá wò ó nínú ọjọ́ 15 oṣù kẹfà ọdún tó lọ, gómìnà gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje kalẹ̀ tí Dr. Saka Balógun tí wọ́n jẹ́ adarí ìgbìmọ̀ olùpẹ̀tùsáwọ̀ yìí, wọ́n sì gbé àbọ̀ ìgbìmọ̀ padà ní ọjọ́ 26 oṣù kọkànlá ọdún tó lọ náà. ń bo ni nǹkan dé dúró lórí ìpẹ̀tùsáwọ̀ yìí? Nǹkan kan ò débi kankan dúró. Ó yẹ kó mọ̀ pé nígbà tí wọ́n yan bàbá wa Saka Balógun, èmi ti mọ̀ pé èmi ni mo pè é ní òkúta pani ńgbà yẹn. Torí pé kò sí nǹkan tí ẹ lè rí à ń jà nínú ẹgbẹ́. Gómìnà fún ara ẹ̀ ló lè pe àwọn èèyàn tó ń bá jà àbí tẹ́jọ́ ń jà pé wá ẹni tí mo fẹ́ rè báyìí ni a ṣàtúnṣe. Tá a bá ti ń yan ìgbìmọ̀ yẹn kásìkò lè bá a máa fi lọ ni. Kò sí ìgbìmọ̀ kankan tó work. Lẹ́yìn ètò ń sọ yẹn wọ́n tún ti yàn mí, lẹ́yìn ètò ń sọ yẹn wọ́n ti yàn mí. So kò sí nǹkan tó ń jẹ́ ìgbìmọ̀ kò work, kò ṣiṣẹ́. Because ìmílẹ̀ tán gbé report fún náà ló ti lọ sórí íńtánẹ́ẹ̀tì tí mo dẹ̀ mọ̀ pọ́dọ̀ wọn náà wọ́n ti jù síta. So kò sí nǹkan mẹ́. Ìwọ náà wà ń dùn náà sọ rábọ̀ ẹ̀ ni. Ebi tí nǹkan bá lábọ̀ ọmọ kò lábọ̀. Tí gọ́fúnà Oyinlọ́lá kò lábọ̀. Tí bàbá Bọ̀dé George kò lábọ̀. Ifun tí gọ́fúnà Sàràkí tó wálé ní mẹ́ta àbọ̀dà. Ìbóṣù ló ti parí. Lẹ́yìn ìgbà yẹn Arápájà náà tó wọ́n àyàn sí kọ́mítì, ọ̀dà kọ́mítì ilẹ̀ fúnra rẹ̀ ń káàkiri kò lábọ̀. Tó mi pé kò lè lábọ̀ láéláé nìyẹn, tó kò sí nǹkan mi. Kí ló ń bí yín nínú? Kò sí nǹkan tó ń bí wa nù àlẹ́gbẹ́, ọ̀rọ̀ ẹgbẹ́ là ń sọ. Ẹgbẹ́ nísìnyí ẹgbẹ́ tá a fi dìbò wọlé kò yẹ kẹ́gbẹ́ yẹn ó bàjẹ́. Tẹ́gbẹ́ bá ti bàjẹ́ sí yẹn ó tún rí mi fi dìbò wọlé ni. So ìyẹn ni àwọn ọmọ ẹgbẹ́ ni tí wọ́n ṣe wàhálà wọn à jèrè. Ifo àwọn tẹ́ rò pé wọ́n ń jèrè ìyá wọn jẹ kó mbẹ. Ẹ lọ bá àwọn kọmíṣánná tó kó mbẹ ń sìn kákò lè sọ pé òun jẹ ìyá náà jẹ kó mbẹ. Ìyá. Ìjà àwọn kọmíṣánná yìí fẹ̀sùn kàn bí pé bóyá àwọn ò gbádùn nínú ìjọba yìí. Ìwọ náà mọ̀ ní bọ́kọ bá pawó ara ìyàwó láti mọ̀. Ìwọ náà mọ̀ gbogbo yín lẹ́rí kọmíṣánná yẹn. Ṣé láyé akálà ṣe bí kọmíṣánná ṣe rí ni?
ṣé láyé Ajímọ̀bí náà ṣe bí kọmíṣánná ṣe rí ni àwọn kọmíṣánná eléyìí àwọn lọ bí wọ́n lè lọ ṣe interview fún wọn wọ́n sọ tọrọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ò lè jáde sọ̀rọ̀ ló ń ṣe wọ́n bọ̀bá báláyà ló jẹ wọ́n kò mẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. ìgbà kan wà tí fọ́nrán kan jẹ jáde tí ẹ sọ̀rọ̀ ẹ bínú sọ̀rọ̀ ń bẹ̀ pé àwọn ẹ ṣiṣẹ́ takuntakun láti gbé gómìnà Ṣèyí Mákindé wọ ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé ó nílò kí ẹ jẹ àwọn àǹfààní kan fún àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe kí làwọn nǹkan tẹ́ ẹ ṣe tí ó nílò pàṣípààrọ̀ tàbí ìsanpadà. kò sí pàṣípààrọ̀ kankan pé èèyàn fẹ́ gba pàṣípààrọ̀ tí èèyàn bá ṣe òṣèlú tẹ́ ẹ bá jọ dìbò tẹ́ ẹ bá jọ wọlé àǹfààní pọ̀ nínú ìjọba àǹfààní kò dìbà tẹ́nìkan máa ń há tọrọ kọ́bọ̀ léèyàn lọ kò dìbà tán bá fún yàn lówó but àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ ní táwọn náà torí ẹ̀ ṣe ni pé bóyá wọ́n á rí kan wọ́n á rí kejì wọ́n á rí ṣẹ́ṣe wọ́n á rí nǹkan kan ṣe wọ́n á lè tó wọ́n á ṣe àwọn náà ṣe nítorí kí wọ́n lè bá àwọn tí ò ṣe tí wọ́n á dá sí àwọn náà ṣe wọ́n ní tó ń kálukú ṣe nítorí tí kò lè bá àdá sí òbá táwọn èèyàn ò rí nǹkan kan tó dẹ̀ jẹ́ ìjọba ni tẹ́lẹ̀ pé ìjọba bá ti délẹ̀ àwọn èèyàn máa ń rí àǹfààní oríṣiríṣi nínú ẹgbẹ́ like gé example lélẹ̀ nígbà táwọn èèyàn rí àǹfààní nígbà tá a fẹ́ dìbò alága káńsù tán náà dì yẹn tí wọ́n dì tán kàn dìrọ̀ yẹn gbogbo kínní yẹn ibi tó primary ó yẹ káwọn èèyàn lọ sí primary ká yan èèyàn nínú ẹgbẹ́ ni wọ́n kàn píìkì ẹnì kọ̀ọ̀kan wọn làwọn ti ṣe wọ́n dẹ̀ yàn wọ́n síbẹ̀ bọ̀ àwọn náà ti mọ àwọn náà máa ń tójú àwọn rí nìsín so gbogbo orú nǹkan báyẹn là ń sọ ẹnìkan ò lè jẹ́ emperor nínú ẹgbẹ́ even bó bá jẹ́ gómìnà tí gómìnà wà ń bòmí náà wọ́n ṣe máa bá àjà báyẹn so gbogbo orú nǹkan báyẹn ni ẹgbẹ́ láti ránfààní ẹni tó fẹ́ ṣe senator ẹni tó fẹ́ ṣe chairman ẹni tó rí vice chairman á jẹ vice ẹni tó rí vice jẹ á jẹ secretary ẹni tó rí secretary á jẹ super gbogbo ẹ̀ náà ló stand still ó wà lójú kan so àwọn tó dẹ̀ yẹ kó jẹ́ mbà yẹn àwọn gúrùpù wọn náà ń fi sí so à ń láti sọ fún wọn pé nǹkan ṣe ò dáa so orí ẹ̀ la wà ẹnìkan kò sáǹfààní kankan nù tá à ń ṣe àwọn èèyàn ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ń complain ẹlòmíì lè má sọ̀rọ̀ síta bọ̀ wọ́n wá ń bá wa because wọn à lè róhùn gómìnà bá sọ̀rọ̀ gómìnà wo lẹ́tẹ̀ẹ́ bá sọ̀rọ̀ sọ́fẹ́ gbọ́ ni so ìyẹn ni àwọn èèyàn complain àdẹ̀fẹ̀kẹ́gbẹ́ wọ́n bàjẹ́ because táwọn èèyàn bá ń lọ sínú ẹgbẹ́ mi ifun bá ṣe wà lọ́wọ́lọ́wọ́ tí bá ti tiwa tán rí pé à ń bá àwọn mójútó pa à ń sọ báyìí àwọn èèyàn ó ti lọ tán. ǹjẹ́ yẹn pé gómìnà bá sọ̀rọ̀ nítubí ìnùbí láàrin yín àti gómìnà. a ti sọ̀rọ̀ débi lẹ́yìn ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ sí rédíò ńgbà kan gómìnà pè mí alọ́lé àjọ sọ̀rọ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn nígbà tó ti ẹ̀ ń sọ tèmi tèwo ló ṣẹlẹ̀ bàbá wa Sàkábà Lógun ti bọ́ ọmọdé orí wọn tán fi káàkiri kí ló wá pùn lẹ́yìn ẹ̀ so gọ́vnà Oyinlọ́lá tó wá látọ̀sùn ó fi ìlú ẹ̀ lẹ̀ tó káàkiri kí ló wá pùn lẹ́yìn ẹ̀ tí Bọ̀dé George láti Èkó wọ́n wá wọ́n wá ó ti mọ̀ pé kinní yẹn kò sí reconciliation kankan lọ́dọ̀ gómìnà ju pé ó kàn fẹ́ jẹ gbogbo àwọn èèyàn kí wọ́n sá wà kó wá tó wọ́n bá pa àwọn fáwọn èèyàn kó tó gba tíkẹ́ẹ̀tì kó tó tẹ́nìkan nítorí sọ́ọ̀sì ni pé kẹgbẹ́ padà sọ́dọ̀ àwọn tó lẹ́gbẹ́ PDP làwa àwọn wá join wa ni wọn wá lè join wa kán wá ní àwọn máa fẹ́ lé wa dà nínú ẹgbẹ́ àwọn Ṣèyí Mákindé mímú mú gọ́vnà Ṣèyí Mákindé wọnú PDP kó mo lọ pè wá SDP ni àkọ́kọ́ tá a dẹ̀ kọ́kọ́ jọ ṣe náà bó ṣe kó tó di pé kó nu ẹgbẹ́ èmi náà mo kọ́kọ́ tẹ pósítà Ṣèyí Mákindé pé yóò jẹ gọ́vnà lọ́jọ́ náà lọ́hùn tí mo tẹ pósítà ẹ̀ December ni 2013 ó wà l'Amẹ́ríkà mo wá lẹ pósítà yẹn mi ò sọ fún ó wá rí ẹnìkan wá pè pé wọ́n wà ń lẹ pósítà pọfẹ́sì gómìnà ó wá pè mí pé ẹgbọ́n ṣe tí mo dẹ̀ fẹ́ ṣe tí ò ti pọ̀ jù báyìí èmi wá sọ fún mi pé ní òkò pọ̀ jù pé táwọn ti ń tì lọ pé sẹ́nitọ̀ tó fẹ́ gbà á lè rọrùn so ló di nǹkan ló di gbogbo ẹ̀ ẹ̀fọ́dọ̀ èmi mo bíríǹgì ẹ̀ jáde pé kó wá sí yóò ṣe gómìnà kódà ẹ̀rù bà níjọ́ náà lọ́hùn pé mo ṣe lílo òun ṣe gọ́vnà eléyìí náà dẹ̀ rí àjọ ṣe má nígbà tó fi lọ sí SDP èmi náà mo tún pè padà èmi mo lọ sí London àjọ jókòó báyìí lémi àti ẹnìkan àtọ́lọ́hùn tí mo dẹ̀ ní mo dẹ̀ wọ́ níjọ́ ta fẹ́ lọ sómi tuntun flag SDP tó wà lómi tuntun yẹn èmi ni mo yọ́kò mbẹ̀ èmi mo tẹ flag tó wà mbẹ̀ èmi mo hang ẹ̀ síbẹ̀ tẹ bá rí fọ́tò ìjọ náà mo tún fi flag lé lọ́wọ́ ń ta mbẹ̀ báyìí so ọ̀dọ̀ mi ló ti di camp kì í ṣe party office nínú bẹ̀ yẹn ni mo ti di camp ìfún ìjọ yẹn tí mo délé ẹ̀ wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ tún bẹ̀ yẹn ṣe kò fẹ́ lọ bíkọ́ ńgbà táwọn sẹ́dẹ̀tọ̀ McAfee wá ó láti wọ́n sọ fún mi pé 99% ni o
òun ò tí ì di PDP ni mo sọ pé mo lọ ń jọ kejì pé òun nídìí ẹ̀ já lọ já kínní ìkó mbẹ́ èmi mo print ẹ̀ flag tó wọ lómìtò èmi mo print ẹ̀ èmi mo fi síbẹ̀ èmi mo hang ẹ̀ síbẹ̀ èmi mo hallelujah tẹ́wọ̀ èmi mo pè sí fáwọn èmi mo pè sí Alhaji Monica èmi mo pè sí gbogbo àwọn èèyàn yìí ọ̀pọ̀lọpọ̀ èmi mo pè sí meeting tí mo kọ́kọ́ dálẹ̀ ní Supreme baba Adétòrò àwọn ni chairman baba Adétòrò àwọn ni chairman tá à ń ṣe gbogbo ní wọn lè sọ ẹ 2016 ni tí o ti wọnú ẹgbẹ́ adẹ̀dámítì rẹ̀ lọ́nu PDP èmi mo dẹ̀ dámítì yẹn sílẹ̀ èmi mo dá sílẹ̀ àṣẹ láti yọrí màá sọ gbogbo nǹkan yẹn wàhálà tí mo ṣe lórí ẹ̀ gbogbo yẹn Ọlọ́run ti dá mi láre tó gbé ibi tí mo fẹ́ dé ibi báyà tí a bá tiẹ̀ jọ ń ṣe mo lè má dá ààyè tí mo wà yìí so kò sí problem bẹ́ẹ̀ ẹgbẹ́ wa láti rí i dájú pé ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ ìtẹ́wọ́gbà nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ láti ilé ìjọba tó wà lórí àlééfà ńgbà náà kúrò ẹ ná owó tó tèlú ńgbà náà ṣé ìdí gan ò ní mọ mú ẹ̀kún ọkàn bá ń gbà kò sí ẹni tó ná owó kankan tó owó tẹni ìbárò tó bá rówó tó bá fún ní ká lọ fi ṣe nǹkan báyìí àbí nǹkan kan kì í sowó kan gidi wàhálà àwọn èèyàn ni ẹnì kan lè sọ pé òun ló náwó fẹ́ gbé tó wájú owó ni nígbà tí gọ́ọ̀nà nígbà tó jáde SDP owó tó nọ́mbà yẹn kò ṣe wọlé owó kọ́ owó wo ta ni ó gbowó owó wọn gbà ṣé ẹ máa ń gbowó lọ́wọ́ èèyàn ni ṣé bí níta abájọ ń ṣe táwọn kọ́ ẹ lọ alọ́ka ẹ̀ẹ̀mejì lálọ́ campaign lókè ògùn bàtà fẹ́ ṣe primary a lọ sí campaign a lọ ń tọrọ kíní ẹ̀ẹ̀mejì lálọ́ sókè ògùn bàtà tó wá dìbò tá a fẹ́ dìbò àtúwàṣẹ lọ bẹ́ẹ̀ so tá à ń lo 9 days wẹ̀ nígbà tá a fẹ́ ṣe primary ẹ̀ tí mi ò bá lọ pé múrànà wá sínú kínní Adéṣeun ni múrànà wà ń gbà yẹn náà jọ wà èmi ni mo já múrànà padà gómìnà Ṣèyí Mákindé ló wá bá mi ń lé bí ìjọ Sunday ìjọ kan pété àbá pé múrànà padà àní win èmi mo pé múrànà padà ó wà láyé báyìí tó wá bá mi ń bí lóru tájọ ṣe meeting èmi múrànà Adéṣeun àti Ṣèyí Mákindé lájọ ṣe meeting NACON l'Àbújá nígbà yẹn àwa mẹ́ta yẹn àwa mẹ́rin yẹn lájọ ṣèpàdé nobody kí Adéṣeun tó gbà pé ok kí wọ́n jọ máa ṣe pọ̀ pẹ̀lú ESCO èmi ìpàjọ ń ṣe ESCO àwọn ọ̀lẹ́ ESCO tó pọ̀ ọ̀dọ̀ Adéṣeun ló wà òun la fi ráyè wọlé ní ọ́fíìsì so kí ni ẹnìkan fẹ́ sọ. láti pa ìyàwó yìí ǹjẹ́ bí njó láwọn nǹkan kan tẹ́ ṣe tán àti tébù pé tó bí gómìnà bá ṣe léyìí sí apá ọ̀dọ̀ yín kíní yóò jẹ́ rodò rẹ̀ tó rà ń gbọ́ lábẹ́lẹ̀ pé bóyá wọ́n fi slot àwọn kọmíṣánná kan. náà lẹ́nu kan kò fi slot lọ mi ò tiẹ̀ fẹ́ mi ò fẹ́ kọ slot kankan ní tá à ń sọ ni pé tí gómìnà bá sọ pé ẹgbẹ́ PDP ló ń fi dìbò ó ń láti máa bá àwọn ọmọ ẹgbẹ́ PDP ṣe dáadáa gómìnà ìwà tí gómìnà ń wù pẹ̀lú àwọn èèyàn gan tẹ́ bá lọ bá everybody ọ̀pọ̀lọpọ̀ ló ń dọ̀jẹ̀ ẹnu ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ojú rẹ̀ ń rí tó fún àtọ́jọ́ wa ń jọba ẹbí máa ń bá wa sọ̀rọ̀ tó gbogbo kí ni ẹ gómìnà ni yóò gbégbèsè tí yóò jẹ́ kọ́ ọmọ ẹgbẹ́ ọmọ pé inú ẹgbẹ́ yìí o ni mo fi dìbò kìí ṣe pé ẹnìkan kan máa ń tọrọ nǹkan kan lọ́wọ́ gómìnà ṣé lájọ tá a ti wájọ sọ̀rọ̀ báyìí ṣé gómìnà ni wàá ń bọ̀ wá. Alhaji Adébísí Ọlọ́pọ̀yàn ọkùnrin ló ń ké sí. ibi tí nǹkan dé dúró báyìí tí àwọn èèyàn ń rò pé ṣeéṣe pé ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ fẹ́ ṣe ìjọba yìí ní jẹ́ kí n jẹ bí àtẹ̀yìnwá fún mi jẹ́ ká jọ jẹ́ wọ́n ní gómìnà ṣì ń gbìyànjú àti gbógun ti ìwà ìbàjẹ́. ìwà ìbàjẹ́ ìwọ ọ̀dọ̀ gómìnà gan ni ìbàjẹ́ pín sí ìwà ìbàjẹ́ wo náà ń gbógun tì ta ni ó sọ fún ọ pé wọ́n ń gbógun ti ìwà ìbàjẹ́ níjọ́ tí EFCC gómìnà ti wá wà mẹ́ẹ̀ ta ló mú ó dẹ̀ náà ń ṣe ìwà ìbàjẹ́ wo wọ́n làwọn àgbààgbà fẹ́ jẹ wọ́n fẹ́ ṣe ìjọba jẹ ṣé ilé ìtọ́ ilé tèmi ẹgbẹ́ la fi kọ́ ìgbà tó wà ń jọba ni mo kọ́ ilé ti Nure ní ilé ba láti ìgbà kókó tó òun lọ́ bá wọn kọ́ ilé ti jọ́gọ̀ ti wà mẹ́ẹ̀ ní sọ ọmọ yọdún náà tó fi láwọn àgbà ẹgbẹ́ sọ àwọn owó wo kí ni wọ́n fẹ́ gbà tó oúnjẹ ni wọ́n fẹ́ jẹ ni àbí kí ni wọ́n rí jẹ gbogbo ẹni tó ń sọ̀rọ̀ wọn yìí kò sẹ́ńtì òdòdó délé láyé ara ẹ̀ ó bá wa dáadáa nínú àwọn sẹ́nìkan kan tọrọ jẹ lọ́wọ́ ẹni bọ̀.